Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Àbẹ̀ ọ́ gbóhùn wa. Mo kí gbogbo wa lọ́lọ́kùn ọ̀jọ̀kan wa, mo kí ọkùnrin inú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti lè kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní, ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Èmi lọ́mọ yín, àbúrò yín, olólùfẹ́ yín Dr. tí ọlá ti bóyè tí ayé náà sì mí jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé fídíò yìí tí a ṣe ní òní alẹ́ ni a fi bá gbogbo wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó bá yẹ ká sọ lọ́sàn-án á sọ, èyí tó yẹ ká sọ láàárọ̀ á sọ láàárọ̀, èyí tó bá jẹ́ pé alẹ́ àgbọ̀dọ̀ sọ. Alẹ́ yìí náà dandan ni èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀. Ẹ rí ojú tí ẹ fi ń wò mí ojú ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ní gbogbo ibikíbi àyíká ìtẹ̀tí náà fàní fẹ́ ń wò mí, tó bá jẹ́ pé àárọ̀ ni àwa kí gbogbo ẹ̀ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán ni àwa kí gbogbo ẹ̀ káàsán, tó bá jẹ́ pé alẹ́ kò ní àwa kí gbogbo wa kalẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lẹ́ẹ̀kọ́ mọ fún wa ní àǹfààní lórí àwọn kan mìíràn àti ṣe àbí àti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tó fi ń jẹ́ pé àwọn èyí tí a ti ṣe sẹ́yìn àti ṣe kankan nínú èyí tí a ti ṣe, kí Ọlọ́run kó má fi àrùn gbé ẹnìkọ̀ọ̀kan wá dé tí ó ṣe wá tá a fi nílé máa bá yín sọ̀rọ̀ mọ́. Ọlọ́run má jẹ́ kí ó kàn wá tí ó dẹ̀ sẹ́yìn náà tẹ́ ẹ̀ fi nílé máa wò wá mọ́. Ọlọ́run má jẹ́ kí ó sì yín. Ẹ rí lórí tọ́pìkì tí mo wá fún wa ní òní, àsèjẹ kan ni mo wá fún wa. Ẹ rí àsèjẹ yìí à ń pè ní àsèjẹ Asina tó dájú ni. Àwọn kan kéékèèké tí kò ní pa wá lára, tí kò sí pé àwọn wàwákùwà kiri. Dandan bẹ́yàn bá wàwákùwà dandan ni kórìírí. Ọlọ́run ní kà wá báwọn tí ó mọ̀ bá wọn wàwákùwà ká tó lo ewé àtegbò. Àwọn kankan wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa jìnnà sí nínú ṣíṣe ewé àti egbò. Ẹ rí ewé àti egbò gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé, bí mo ṣe máa ń ṣàlàyé, bá a ṣe rí nǹkan tí ó tó dá ń bẹ́ẹ̀ náà la rí nǹkan tí ó dá. Bá a ṣe rí nǹkan tó dá bẹ́ẹ̀ náà la rí nǹkan tí ó dá. Tí a bá wá sọ pé ewé àtegbò pé kò dá, ká máa ṣe ìgbìyànjú pé kò dá, ó dàgbà pé à ń kó property ilẹ̀ tiwa nílẹ̀ Yorùbá bí ìgbà pé à ń kó dànù ni. Tá bá sọ̀rọ̀ nípa ewé àti egbò, àwa Yorùbá Ọlọ́run jogún ẹ̀ fún wa. Kò sí ìlú táwọn náà ti lo nǹkan ló kàn yàtọ̀. Kò sí ìlú náà tí wọ́n ti ń lo nǹkan tí wọ́n ló yàtọ̀. Ẹ rí nílẹ̀ Yorùbá ẹnìkan sáà ni ó ṣàlàyé pé ewé léyìí ewé làpá ni o, tẹ́ bá fi ṣe nǹkan báyìí á rí nǹkan báyìí. Àwọn èèyàn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀
Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà látara rẹ̀. Àwọn nǹkan kan tèmi ò kàn lè advice lọ́rọ̀ ewé àti egbò, bóyá ńlànà Christian ni o, bóyá ńlànà Mùsùlùmí ni o, kódà ó jẹ́ ńlànà àwọn oníṣẹ̀ṣe. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ máa avoid nínú ṣíṣe nǹkan ewé àti egbò. Ṣé rí kẹ́límà tẹ́ rí tí wọ́n pè ní gbólóhùn, nǹkan tó ní agbára ni. Nǹkan tó ní agbára ni. Látara ewé tí èèyàn ń já, látara ewé tá ń já, látara egbò tá ń wà, látara nǹkan ṣíṣe oògùn téèyàn ń ṣe, ẹlòmíì ṣìṣe ń bẹ. Ọ̀nà tí àwọn èèyàn máa fi ń ṣìṣe nípa ṣíṣe oògùn kì í ṣe pé bóyá ní ṣìṣe ti tara, àmọ́ ní ṣìṣe ti ẹnu àti ibi tó gbèrò ń gbà ẹ́ sí nígbà tó ń ṣoògùn. Ẹlòmíì bìlífù pé iṣẹ́ tí Dr. Mutiu fi sílẹ̀ yìí, ẹ̀yà tó ń bá ṣe é, tọ́lọ́run bá dẹ̀ ṣe é torí bẹ́ẹ̀, á kó gbogbo ìgbàgbọ́ ẹ̀ pátá, á kó lọ sídìí nǹkan yẹn. Ó wá lè wọ́n á tún di ìgbà míì kó ṣe kó mọ̀ wá rí bẹ́ẹ̀ mọ́, nítorí pé ó ti kó ìgbàgbọ́ ẹ̀ sórí nǹkan tó o ṣe. Àfi ẹni tí Ọlọ́run bá wà ní ara ẹ̀, torí kò sí bí èèyàn ṣe fẹ́ lo nǹkan náà téèyàn ò ní fi ìgbàgbọ́ sí ara ẹ̀. Gbogbo nǹkan kí nǹkan tó bá ti wá lò, tọ́lọ́run bá jẹ́ kó o rí iṣẹ́, gbìyànjú láti máa dúpẹ́ fọ́lọ́run ni. Torí pé ìyá láyé ẹnìkan kan ló déwé àtegbò tá ń lò, Ọlọ́run bá ló dá. Ewé àtegbò tá a dẹ́ ń lò kò ní agbára àti ṣe nǹkan kan fún yàn, àyàfi nǹkan tọ́lọ́run bá fẹ́ ṣe fún yàn. Ìwọ tó lo paracetamol, tó lò sí orí fífọ́, torí fífọ́ kọ̀ tí ò lọ, ṣáà ní paracetamol ò ṣiṣẹ́ ni? Àbí ìwọ tó lọ gbogbo ìròrí ẹ̀ ń gbà náà ń gbà tó lọ ní pé paracetamol tó lò yẹn kò lọ jẹ́ kó rí fífọ́ lọ. Ṣé rí àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ pe gbogbo wa ṣàkíyèsí, pàápàá jùlọ Muslim ni o, Christian ni o, tàbí àwọn oníṣẹ̀ṣe. Kí ni ọ̀rọ̀ náà? Nínú ká rí inú gbólóhùn ká máa pe gbólóhùn láwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó ní agbára gan ni. Ká máa pe gbólóhùn sí ká sọ pé ní ìgbàgbé ló ṣe láti láfi kó. A lè sọ yẹn. Ìgbàgbé ló ṣe kàn fi wẹ̀wù ẹ̀jẹ̀. Kò sí nǹkan tó kọ lọ́hùn. Ká máa sọ pé ìgbàgbé ló ṣe Elédùmarè tí ò fi rántí la ẹsẹ̀ pẹ́pẹ́yẹ, sàmì pé ló jẹnu wa lọ. Ọlọ́ọ̀ba mi tó déwé tó dégbò kì í gbàgbé nǹkan láti ṣe o, àfi nǹkan tí ò bá fẹ́ ṣe. Ìgbàgbé ò lè ṣe Ọlọ́run. Ká wá sọ pé ìgbàgbé ló ṣe Elédùmarè tí ò fi rántí la ẹsẹ̀ pẹ́pẹ́yẹ. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí a máa pè mọ́nú gbólóhùn. Ọlọ́ọ̀ba mi ó gbàgbé láti ṣe nǹkan. Àwọn ọmọ èdè ènìyàn òun ni a máa ń gbàgbé láti ṣe nǹkan. Ẹ̀dẹ̀ rí kẹ́límà tá à ń sọ yìí, gbólóhùn tí à ń sọ yìí, nǹkan tó ní agbára ni. Ọ̀pọ̀ nínú wa àti yanu láti máa pe Ọlọ́run nígbà míì ó ní agbára. Àti ya ẹnu yìí láti máa ṣe àdúrà nígbà míì ó ní agbára. Ṣé ẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ ẹnu wa yìí, nǹkan tó ní agbára ni. Kí ni wọ́n ń pè ní ọ̀fọ̀? Ọ̀rọ̀ ẹnu náà ni. Ọ̀rọ̀ ká sọ̀rọ̀ báyìí yìí, nígbà tí kinní kan ti kọ́ lọ́rùn bọ́ ọ̀kọ́ láyé, ó pàdé kinní kan, á dẹ̀ pe nǹkan yẹn á dẹ̀ rí bẹ́ẹ̀. Mo ní iṣẹ́ kan ní ibí báyìí, tí ara bá ń gbóná tàbí ọmọ bá ń gbóná tàbí èèyàn bá ń gbóná, inú ìyẹ̀rẹ̀ osùn la máa ń pe gbólóhùn sí. Gbólóhùn náà pọ̀, wọ́n á pò tán, wọ́n á fi po òrì, wọ́n á dẹ̀ fi pa ẹni náà lára. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ara rẹ̀ ó wálẹ̀. Gbólóhùn ni o. Kódà a tún gbọ́ wípé gbólóhùn kan wà tó jẹ́ pé tí èèyàn bá pè, bóyá ogun le koko èèyàn pé, gbogbo etí tó bá ti ń gbọ́ gbólóhùn yẹn, gbogbo wọn nǹkan burúkú mọ̀ ṣẹlẹ̀ sí wọn ni. Gbólóhùn lásán nìyẹn ò láì tí ì lo nǹkan kan sẹ́nu.
so gbólóhùn ẹnu wa yìí, ọ̀rọ̀ ẹnu wa ẹ̀mí kan ni tó fi ń jẹ́ pé gbogbo ìgbà tá a bá ti lo nǹkan ẹ jẹ́ kí a máa sọ̀rọ̀, ká máa bá sọ̀rọ̀. Ẹlòmíì torí pé bóyá wọ́n ṣiṣẹ́ kan fún sí bóyá ọ̀sẹ̀ kan, gbéraga ọ̀sẹ̀ tán gbé fún ẹ bá ti lò ó mo dandan gbọ́dọ̀ ríṣẹ́, fi ẹnu ara ẹ fi pè é, ṣe àdúrà lórí nǹkan tó o ṣe tó o lò. Ẹ̀yẹn wo iṣẹ́ kan tí mo post bóyá 2 months ago nípa ewé gúre tí mo sọ wípé ní a máa wá ewé gúre tá a bá ti fẹ́ já, a máa pe gúre ní ewé gbúro mi. A pè bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ká tó já ewé náà. A wá rẹ́ bí ẹ̀fọ́, a fi ata gúngún, a fi rò lẹ́fọ̀ọ́, a fi ṣe lọ́bẹ̀ pẹ̀lú pọ̀nmọ́ kíká tá a gé sí méje. A wá fi jẹ ẹ̀kọ̀ọ̀kan. Mo ti ṣàlàyé ẹ̀ náà fídíò kan mọ̀kàn ní kí n tún jẹ́ kí ẹ rántí ni. Ṣé mọ̀ wípé ní ewé tá a bá fẹ́ já, tá a bá pè léwé gbúro mi, a kàn jẹ̀fọ́ lásán ni. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu wa nígbà tá a fẹ́ já, ọ̀rọ̀ tó jáde lẹ́nu wa, ọ̀rọ̀ tá a pè é, òun ló jẹ́ kó ṣiṣẹ́ nǹkan tá a pè fún. Ewé gbúro mi, káyé mọ́ gbúro mi sí rere. Gbogbo àwọn tí tó jẹ́ pé oníṣẹ́ ọwọ́ tí mò ń bá ṣiṣẹ́ kán mọ́ gbúro mi sí rere. Gbogbo àwọn kẹ́límọ̀ yẹn tá a pè sára ewé náà, òun ló jẹ́ kó ṣiṣẹ́ nǹkan tá a rán. Tá a bá fẹ́ jẹ́wọ́ yẹn lọ dán wò, ẹ já kẹ́ mọ́ pèlè gbúro mi kẹ́ lọ jẹ́ kan jẹ̀fọ́ lásán ni. Ẹ jẹ̀fọ́ lásán ni. So ọ̀rọ̀ ẹnu wa nǹkan tó ní agbára ni. Gbogbo ìgbàkígbà tá a bá fẹ́ já ewé gan, ẹ jẹ́ ká bá pinnu pé ìwé yìí o, nǹkan báyìí mo fẹ́ fi ṣe o. Nǹkan báyìí lẹ́nu mi ò fi jẹ́ pé a ṣiṣẹ́ mi ń gbà mí. A ló ń ṣe kàkà kó rí ojú iṣẹ́ náà, ẹ̀yìn ẹ̀ ló rí. Ẹlòmíì á ṣe á lọ sí wọn sọ wípé ní ó ń lo kódà nǹkan tó ń worst sí ni. Lóòótọ́ bí èèyàn bá ṣiṣẹ́ fún yàn, èèyàn fi yòókù sọ̀wọ́ lọ́ọ̀ ni. Èmi máa ń advise àwọn èèyàn pé tó bá ti ń lo kíní o máa ṣe àdúrà. Máa ṣe àdúrà. Ìgbà míì kó lè má jẹ́ pé nǹkan tó lò ló ṣiṣẹ́. Àdúrà tó ń ṣe òun ló ṣiṣẹ́. Òun Ọlọ́run gbà. Àmọ́ tí méjèèjì bá wá ṣiṣẹ́ pọ̀, tó ṣàdúrà tó lò ó, bí eléyìí ò bá fẹ́ ṣiṣẹ́ gan, àdúrà tó ṣe Ọlọ́run ìgbà tó ń jẹ́ pé nǹkan tó ń ṣe ìgbìyànjú tó ṣe léléyìí o, ẹ jẹ́ ká gbàdúrà pọ̀ mọ́ nǹkan tó ṣe bẹ́ẹ̀ tí. Onígbéraga kìíní kan jẹ́ kí n lò ó dandan ni mo gbọ́dọ̀ rí. Ọ̀rọ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀. Iṣẹ́ tí mo mú wá fún wa ní òní bí a ṣe ń lo ọ̀mùdọ̀ ewé làpálàpá funfun Aseje ni. Ẹ foríjì mi. Ẹ jẹ́ ká wá ẹran màálù ká gé sí 16. Ká gé sí 16. Tá bá ti gé ẹran màálù yìí, á gé kéékèèké ní kìí ṣe ńláńlá. Ká gé sí 16. Tá bá ti gé sí 16, ewé làpálàpá funfun 16, ewé làpálàpá pupa 16. Ọ̀mùdọ̀ rẹ̀ la máa já o, kìí ṣe ewé ńláńlá yẹn o. Ọ̀mùdọ̀ rẹ̀ 16 la máa já. Ẹ wá jẹ́ ká lọ́pọ̀ máa tá a jọ sí. Tá bá ti lọ́pọ̀ máa tá a jọ sí, ẹ jẹ́ ká fi ṣe ẹran tá a gé sí 16 yìí jẹ. Ká sè ní epo kí iyọ̀ wà ńbẹ̀. Tó bá ti jiná ẹ jẹ́ ká sọ sórí òṣùká. Ẹ wá jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà sí gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ látàárọ̀. Ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà sí ká wá jẹ. Àmọ́ tá bá ti fẹ́ sọ ìsàsùn yìí kalẹ̀, a gbọ́dọ̀ sọ sílẹ̀ lẹ̀ lásán, orí òṣùká ni ká sọ sí. Ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà ká ṣe sí dáadáa. Iṣẹ́ ìdá tí a bá lè jẹ ní alẹ́ tàbí ní àárọ̀ kùtùkùtù ká tó jẹun tàbí lálẹ́ tá bá ti jẹun tán ká jẹ́ ká lọ sùn. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí. Èmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Tí ọlá ti bóyè tí ayé máa ṣe wé ń jẹ́. Ẹ̀rí tó bá dìgbà míì á tún mọ̀ ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò yìí. Lẹ́kọ̀ọ́ mọ̀ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tá ti ṣe àtèyí tá ti ṣe. Torí pé èyí tí a ti ṣe kò tí ì tó èyí tá a ti ṣe. Tó fi ń jẹ́ pé èyí tá a ti ṣe àti ṣe nǹkan kan nínú èyí tí a sì máa ṣe. Tó bá dìgbà míì á tún mọ̀ bára wa sọ̀rọ̀ tó tún yàtọ̀ sí eléyìí. Lórí WhatsApp group wa, ẹ foríjì mi. Orí WhatsApp group wa, ẹ wo abẹ́ under post yìí. Ẹ click lórí ẹ̀ kẹ́ join group náà. Àwọn nǹkan mi wà tó jẹ́ pé à ń ṣe lọ́wọ́. Láwọn nǹkan mi láǹfààní ara wa tá à ń ṣe lọ́wọ́. Tí ilé iṣẹ́ gbé kalẹ̀ tá à ń ṣe lọ́wọ́ láàrin ara wa.
tẹ́ bá débẹ̀ ẹ máa rí àwọn nǹkan mìíràn tí a ṣe ń bẹ̀. Àwọn èèyàn wà ń bẹ̀ lọ́lọ́kun òjọ̀kan. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí. Tó bá dìgbà mìíràn tó ń wọ̀rọ̀ mi tó yàtọ̀ sí eléyìí wá. Ó dàbọ̀.